Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan jọ̀kan náà ni a máa mú wá fún yín. Update eléyìí tá tún mú wá fún yín. Update kábíyèsí Ifọ̀ àti baálẹ̀ tí wọ́n dá dọ̀bálẹ̀ tí ó go viral ni a mú wá fún yín. Ṣé rí àwa ilẹ̀ Yorùbá a máa ń ṣe kinní kan. Tí nǹkan kan tí ò bá ti yọjú jáde báyìí kó di wípé bóyá wọ́n mú ẹni yẹn, àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ tá ti ń rí tó fara pẹ́ irú nǹkan yẹn tàbí tó tún jù bẹ́ẹ̀ yẹn lọ, tó worst ju àwọn ìṣẹ̀lẹ̀ yẹn lọ, a kì í sábà tú síta. Ìgbà tí ọba Ifọ̀ yìí tó ṣẹlẹ̀ àti ti baálẹ̀ tí wọ́n dá dọ̀bálẹ̀ tí wọ́n molest tí wọ́n ń gbá létí, a ti rí oríṣiríṣi àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ táwọn èèyàn wa tí wọ́n ń tú síta tó jẹ́ pé bí àwọn ọba aláyé yìí bí wọ́n ṣe ń hùwà, wọ́n sì ń yan àwọn èèyàn jẹ láwùjọ. Àwọn ọba míì wọ́n á gbalẹ̀ onílẹ̀, ọba míì ò gbàyàwó ìyàwó, ọba míì ò gbẹ́sẹ̀ lé property tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Orílẹ̀-èdè tá a wà òfin wà ń bẹ̀. Ẹ rí i pé ọba yìí ìgbà tó ń sọ̀rọ̀ ó ń sọ wípé òun lòún ní ọlọ́pàá Nàìjíríà, àti èdúpẹ́ pé ọ̀rọ̀ ti délé ẹjọ́ báyìí, ó sì ti wà ní kóló, ó ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá. Ìdájọ́ òdodo, ìdájọ́ òtítọ́ tó bá ń fara hàn, tó bá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, a rí i pé ìgbé ayé yóò tún rọrùn fún gbogbo wa. So nínú fídíò yẹn farabalẹ̀ kẹ́ tún gbọ́ àṣírí tí wọ́n tún tú nípa ọba aláyé kan. So mi ní dárúkọ ọba aláyé yẹn, so ẹ̀yin náà máa fi ti ara yín gbọ́ kẹ́gbọ́n nǹkan tí àwọn ọba yìí tí wọ́n ń dá lára, ìlú tó lọ́ba, tó lófin, tó sì ní tó níjòyè. So ẹ má jẹ́ á hùwà bí ìgbà tó bá jẹ́ pà ní fàyè yẹn, because bá a fẹ́ bá kọ̀ gbogbo ẹ̀ náà yóò dópin lọ́jọ́ kan tí gbogbo wa tá lọ jábọ̀ Ọlọ́run tó ṣẹ̀dá wa. Ẹ má jẹ́ máa wọ̀ mọ́ yẹn wípé àlè tí wọ́n sọ ẹ farabalẹ̀ kẹ́ fídíò kẹ́gbọ́n nǹkan tó ṣẹlẹ̀, gbogbo àṣírí nípa àwọn ọba aláyé, gbogbo àwọn atrocity tó ń commit, ẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣé gan. Kò sí pé kí n lọ tọ́ kẹ́ sọ̀rọ̀ yìí lójú mi o. Ẹni bá bọ̀ kó lájà kó bọ́ ta lójú mi kó wá sọ. Ẹni bá bọ̀ pé bàbá náà bàbá ń náà bàbá náà bàbá mi tẹ̀lé ìgbó. Wo ẹjẹ́ ẹ̀ sọ pé wèrè ẹgbẹ́ akí abikẹ́lẹ̀ pè ẹni bẹ́ẹ̀ jẹ́ òun rè é. Mi ò má fi ayé bàbá ẹni kò ní òjò ṣe baálẹ̀ ní àbábá, ṣe baálẹ̀ ní, ṣe baálẹ̀ ní, ṣe baálẹ̀ ní. Ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè, ẹ̀yin jọba ṣọ̀tẹ̀, ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ẹ̀ ní jèrè ọmọ, gbogbo ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọdé nìyẹn. Mo kápá yín mo ṣòro àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́ nísìnyí ọ̀gá lọ sọ sọtọ́ níjọ́ kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni tí látẹ̀kọ́ jọ rẹ̀ yóò sọ pé ọ̀rẹ́ ẹni ó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni ó ní dá fún ẹ̀kọ́ rẹ̀ rẹ̀ kú náà a máa sí ẹnì kan kò ní mọ̀. Ìjọba lẹ̀ ẹrú wa ìjọba lẹ̀ àṣekòkò sẹ́lù abẹ́ẹ́dẹ́gbẹ́ ìjọba lẹ̀ sẹ́lù abẹ́ẹ́dẹ́gbẹ́ sọ́tọ̀ èyí tẹ́jọ́ ṣọ̀tẹ̀ àti Wàsíù lọ́sọ̀ fún èmi náà wọ́n Wàsíù jẹba lẹ̀ lóru ni mo fi jẹ́ ọ̀tẹ̀ wá lù gbogbo èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú Wàsíù ó fẹ́ kú ó lọ́ máa gbógun jẹ mo ṣàánú ẹ̀ ẹ wá fi mi sú mi alálẹ̀fọ̀ àmúyí ó fi mi sú mi òru ni mo fi jẹba lẹ̀ sọ́tọ̀ kábíyèsí mi ò bá dìbọn ní ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe bẹ́ẹ̀. máa rún ẹlẹ́wọ̀n. sọ́ba ni àbíbálẹ̀. mo tí mo retí ni pé mo fẹ́ rún ẹlẹ́wọ̀n máa rún ẹlẹ́wọ̀n. mo tí mo kó ọ̀fọ̀yè lọ ẹ̀. ṣé ọlọ́pàá máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kékulé gbọ́ kó sọ fún toko ẹni bá máa jèrè tó bá ká alálẹ̀fọ̀ yìí ó fẹ́ jẹ alálẹ̀fọ̀ yìí tó bá yẹ sí ni alálẹ̀fọ̀ ní gbè ó máa sì kú ọmọ ní ó máa fi àjọ ní ayé ni láti àti ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò màálù jẹra àkàrà jẹwọ ẹni ọba bìrẹ kí láka ẹ lọ. Mo fẹ́ sọ nípa bí àwọn ọba yẹn bí wọ́n ṣe máa ń fi ọwọ́ ọlá gbáyàn lójú nìyẹn. Mo fẹ́ fi orúkọ bo ọba kan náà láṣìírí. Ọba yẹn wà ní kẹ́ tó dé Ìtòrí lọba yẹn wà. Ẹ bá ti kúrò ní Lafarge cement factory, ẹ bá ti kúrò ńbẹ̀. Tòsí yẹn lọba yẹn wà. Ó fẹ́ ìyàwó kan as second wife. Bó ṣe fẹ́ ìyàwó yẹn ti kọ́kọ́ lóyún kan fún un tọ́mọbìnrin yẹn tí wọ́n lọ́mọbìnrin yẹn ní miscarriage fún un.
ó dẹ̀ mú ọmọbìnrin yẹn kúrò níbi tọ́mọbìnrin yẹn ń gbé tẹ́lẹ̀ ó lọ gbalé fún sọ́nà jíjìn ọ̀nà jíjìn tó lọ gbalé fún fọ́mọ yẹn nígbà tó yá ọmọbìnrin yẹn ń dá gbé bẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá ọmọbìnrin yẹn lọ gbogbo owó ọjà tọ́lọ́mọ yẹn ń tà pátápátá òun ló gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá ọmọbìnrin yẹn lọ nítorí pé ó tún ti rí obìnrin míì nígbà tó rí obìnrin míì bó ṣe àbádàn ọmọbìnrin tó mú kúrò nílùú tó ti fẹ́ tó mú lọ ọ̀nà jíjìn bó ṣe tún àbádàn ọmọ yẹn síbẹ̀ nìyẹn àkọ́bíǹkù bá a ṣe gbọ́ wọ́n ní bó ṣe dijọ́ yẹn bí obìnrin yẹn ṣe pé ọba yẹn nìyẹn pé tó ẹ fi òun sí bí ebi ń pò òun ò jẹun òun ò rí kankan ṣe tó bá ti di ọ̀la òun máa wá bá yín pálàsì o bóyá tóun bá wá bá yín pálàsì yín ẹ fún òun lóúnjẹ ẹ fún òun lówó oúnjẹ mo can't believe pé nígbà tí ọmọbìnrin yẹn máa fi dé pálàsì yẹn ní ọjọ́ kejì ọba yìí ti arrange àwọn bọ́ìsì sílẹ̀ àwọn ọmọ ọ̀ta ó ti arrange sílẹ̀ relative ẹ̀ kan wà nínú wọn relative ọba yìí kan wà nínú wọn tí wọ́n ní àbúrò ẹ̀ ní ọba yẹn bí ọmọbìnrin yẹn ṣe ń wọ pálàsì yẹn báyìí tó fi tí ọba yẹn ti fojú rí ọmọbìnrin yẹn báyìí níṣe ni àwọn bọ́ìsì yẹn bọ́ta bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nínú lu ọmọbìnrin yẹn nìyẹn wọ́n lù ú débi pé ìyàwó tí ọba yẹn gangan ló fẹ́ o ọba yẹn gangan ló fẹ́ o ọba yẹn gangan òun ló fẹ́ o wọ́n dẹ̀ lù ú pẹ̀lú oyún nínú because according to bá a ṣe gbọ́ wọ́n ní ọmọbìnrin yẹn lóyún sínú bíi early stage pregnancy ló wà nínú ẹ̀ wọ́n dẹ̀ ní wọ́n lu ọmọbìnrin yẹn débi pé gbogbo aṣọ ara ẹ̀ ni wọ́n fàya nítorí pé kí ọmọbìnrin yẹn máa voice out fún ìyáálé ní pé òun ló fẹ́ síbi kan wọ́n dẹ̀ ná wọ́n fa gbogbo aṣọ ọmọbìnrin yẹn ya ọmọbìnrin yẹn dẹ̀ kúrò ńbẹ̀ ìgbà tó kúrò ńbẹ̀ ó padà sílé ibi tí kábíyèsí yẹn gbà fún nígbà tí wọ́n rí pé gbogbo ẹ̀ sáílẹǹtì wọn ò mọ ibi tí ọmọbìnrin yẹn lè gbà yọ sí wọn ẹ lè believe pé kábíyèsí yìí òun fúnra rẹ̀ ní the following week ó dẹ̀ tún gbéra àwọn ni wọ́n na ọmọbìnrin yẹn pẹ̀lú oyún nú o kábíyèsí yìí ló na ọmọbìnrin yẹn pẹ̀lú àwọn relative ẹ̀ àwọn àbúrò ẹ̀ kan tí wọ́n ná ọmọ ọ̀tá nìyẹn ló ti lọ invite àwọn guys pé kọ́nà wọ́n dẹ̀ na ọmọbìnrin yẹn tán wọn ò gbọ́ kọ́mọbìnrin yẹn sọ nǹkan kan wọ́n fa gbogbo aṣọ òhò lọ́mọ yẹn lọlé pẹ̀lú early pregnancy yẹn ọmọ yẹn lọlé ẹ tún wá rí i pé ọmọ yẹn quiet ẹ gbọ́ nǹkan kan ẹ gbọ́ anything nípa ọmọ yẹn pé àbò ní step tó fẹ́ take àbò ní ọwọ́ kan tó fẹ́ gbé ẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ na ọmọ yẹn lẹ́tún sáré lọ woman rights lẹ́tún lọ gbé woman rights lẹ́tún fi gbé ọmọbìnrin yẹn ìgbà tẹ́ lọ fi woman rights gbé nígbà tọ́lọ́dé woman rights wọ́n ní wọ́n sọ ọba yẹn láti deny pé òun kọ́ lòun gbalé fún ọmọbìnrin yìí ìwọ kọ́ ló gbalé fún kí gbogbo entrance inú ilé ọmọ yẹn ó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ tẹ́ni tí yóò bá gbalé fún mà ṣe gbogbo kí entrance ilé ṣó máa ní access sí ni mà èèyàn ò lè ní access sí ó dẹ̀ níwọ̀ kọ́ ló gbalé fún ó dẹ̀ gbé lọ woman rights àwọn woman rights náà bóyá ó ti fún wọn lówó bí kan ni àwọn èèyàn ò rẹ́jọ́ yẹn dá nígbà tó máa parọ́ ọmọbìnrin yẹn ó tún láti sọ fún ọmọbìnrin yẹn pé òun ò lóyún wọn ní ọmọbìnrin yẹn tún lọ woman rights pẹ̀lú evidences ìwé scan tó yà ìwé tẹ́ẹ̀sì nígbà tó yún yẹn dúró sí lára tó lọ ṣe tẹ́ẹ̀sì ọmọbìnrin yẹn kó gbogbo ẹ̀ dání ṣé ẹ mọ̀ páwọn woman rights yẹn wọn ò lo kinní yẹn wọn ò lo kéèyàn rí evidence ẹ mọ̀ pé evidence lèèyàn ṣàmà proof yìí pé ó yá evidence mi lélẹ̀ ọmọbìnrin yẹn tún kó àwọn evidences lọ sí woman rights àwọn woman rights ò lo evidence yẹn o pẹ̀lú tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni èèyàn ọba wá complain fún yín pé ẹni yìí ò lóyún fóun ẹ dẹ̀ rí i pé ọmọbìnrin yẹn kó result test ìgbà tó yún ṣẹ̀ṣẹ̀ dúró sí lára ó mú result test dání scan tó yà ó mú result scan yẹn dání ẹ dẹ̀ deny pé ẹ̀yin kò lóyún fún yín nígbà tó di the following day tí wọ́n lọ sí woman rights yẹn tán tí wọ́n tún sọ pé tó bá di next week Wednesday kí wọ́n pàdé woman rights nígbà tó máa dijọ́ kẹta tension kìíní yẹn mú ọmọbìnrin yẹn ìṣe lóyún tó ọmọbìnrin yẹn tún ní fún un for the second time ìṣe lóyún yẹn tún wálẹ̀ oyún yẹn tún wálẹ̀ again bọ ọ̀pọ̀ gbogbo nǹkan tí wọ́n ṣe fún ọmọ yẹn ọba yẹn ò apologize kò realize pé òun lòun ṣe ọmọ yẹn fún ìṣẹ́jú kan kò bẹ ọmọ yẹn
ọmọ yẹn ló tún ń bẹ̀ nítorí pé wọ́n ní ọmọ yẹn ti rí nírìí pé ọba tó wọ́n máa ń ní tó bá fẹ́ ọba kò sọ́kùnrin míì tó máa fẹ́ wọn ọmọ yẹn ló tún ń bẹ̀ pẹ̀lú bọ́mọ yẹn tún ṣe ń bẹ̀ tó ìṣe ló tún fi ọmọ yẹn ṣakọ wọ́n níbi tó bá wà báyìí tó bá gbé kọ̀ọ̀lù ọmọ yẹn wọ́n ló tún máa ń fi ọba yẹn máa ń fi ọmọ yẹn ṣe yẹ̀yẹ́ ni lẹ́ni tó lóyún alákọ̀ọ́kọ́ fún ẹ tó ní miscarriage ó mú kúrò níbi tó ń gbé ó mú kúrò níbi tó ìlú tó ń gbé ó lọ gbalé fún sọ́nà jíjìn ó tún lóyún míì fún ẹ wá nà oyún bàjẹ́ lára ọmọ yẹn so gbogbo àwọn ọba yẹn ẹ ti understand díẹ̀díẹ̀ lọ́lọ́run máa fi ojú wọn Ọlọ́run á máa fi hàn díẹ̀díẹ̀ ṣó ti yé yín mà Ọlọ́run á máa fojú wa ṣe bí wọn hàn díẹ̀díẹ̀ àìmọye nǹkan táwọn ẹlòmíín mà àti àìmọye nǹkan táwọn ẹlòmíín wà tí wọ́n ń pass through lábẹ́lẹ̀ tó jẹ́ pé wọn ò lè sọ síta nítorí ẹ̀rù ń bà wọ́n nípa àwọn ọba yìí bẹ́ẹ̀ táwọn èèyàn ń face ṣùgbọ́n wọn ò lè bọ́ta kọ́ sọ̀rọ̀ nítorí pé bẹ́ẹ̀ ṣe ń wà àwọn ọba yẹn lòmíì èpè wà lọ́wọ́ wọn tó jẹ́ pé wọ́n á gbé pè wọ́n á ṣe fún èèyàn báyìí tó jẹ́ pé èèyàn yẹn bẹ́ẹ̀ ni mà èèyàn yẹn ò ní rù ú là so ẹlòmíì máa ń sá fún wọn bẹ́ẹ̀ àìmọye èèyàn tó ti kó sí victim wọn ṣùgbọ́n tí wọn ò bu àbóòdè náà kò sẹ́ni tó fẹ́ gbèjà wọn láti sọ pé kó voice out ẹ ṣe mà bọ́rọ̀ mi ṣe rí nìyẹn mà. Yes ma. Lovers all over the world tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o ṣe gbọ́ bí ọba láyé láyé ìjọ ìmí mọ̀ pé àwọn ọba láyé wọ́n máa ń kẹ́ obìnrin ni wọ́n máa ń síkẹ́ obìnrin wọ́n máa ń tọ́jú àwọn olórí wọn tó jẹ́ pé olórí wọn gan wọ́n máa ń ṣe rí wọ́n máa ń wúyàn láwùjọ èmi ò mọ̀ wípé ọba láyé tó ti di ẹni tí tó ń fìyà jẹ obìnrin so láìpẹ́ náà la tún gbọ́ oríṣiríṣi nǹkan pẹ̀lú ọba kan tí wọ́n ní ó ṣe ìyàwó fọ́mọ tí ìyàwó rẹ̀ jáde síta tí yẹn náà ń sọ̀rọ̀ which is Ìyá Báràká gbogbo ẹ̀ náà ló wà lórí channel wa so ẹ̀yin tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel wa ẹ subscribe ẹ likes ẹ comment ẹ bá wa share àwọn fídíò sí wa lọ́lọ́kan òjọ̀kan so we love you all, thanks for watching.